iṣẹ́ ìmùlẹ̀ àwọn àgbàlagbà tó fi ń taari oore síyàn táwa fi ń dẹ̀yàn tí gbogbo kọ́tẹ́yàn bá ń ṣe tó bá ti ní iṣẹ́ ìnílé máa wà oṣù lẹ̀ kankan kiri mọ́ bẹ́ẹ̀ ni tested confirm ni mo lè fọwọ́ sọ̀yà. ẹ lọ bá mi wá adìyẹ àṣà èyíkéyìí ó lè jákọ ó lè jábo ẹ bá mi pa ẹ gbé sínú kòkò ìjóògùn wa apẹ tuntun la máa ń lò. ẹ wá lọ bá mi wá ọ̀pọ̀lọ́ jòkùn gbígbẹ 16 ẹ kó lé. ẹ lọ bá mi wá odidi ataare 16 ẹ bá mi kó sí. ó yá ẹ wá lọ bá mi wá ewé ẹgẹlẹ funfun ewé tá a tún máa ń pè ní má fọwọ́ kan mọ́ mi ẹ jẹ́ ká kó lé lórí kó pọ̀ dáadáa. ẹ jẹ́ ká lọ wá ewé àlùpàyídà tá a tún máa ń pè ní ewé àpadà òun náà ẹ jẹ́ kó pọ̀ dáadáa ẹ jẹ́ ká kó lé lórí. ẹ jẹ́ ká lọ wá ìyá agbe 7 ẹ jẹ́ á kó sí gbogbo àwọn nǹkan yìí. ẹ jẹ́ àrò tá a fẹ́ fi jó oògùn yìí ẹ jẹ́ ká kọ́kọ́ fi epo pupa àti ọtí ṣìnáàpù ká kọ́kọ́ fi sákó àrò yìí ká fi yí àrò yìí ká wá gbóògùn yìí ká náà ẹ jẹ́ ká jó. tá a bá ti jó tán ẹ jẹ́ á lọ kókun náà dáadáa ẹ jẹ́ ká dà sí orí àwo funfun kan àbí orí ọpọ́n ifá ẹ jẹ́ ká tẹ ifá ìmùlẹ̀ àwọn àgbàlagbà sí ìyẹn ọ̀sá 2 ẹ jẹ́ á pe gbólóhùn sí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á máa fi fọ́ ẹ̀kọ́ mu láago kan òru tested confirm ni kò fẹ́ẹ̀lì rí bẹ́ẹ̀ ni ó ṣe é pín lò èèyàn 2 mẹ́ta agbára yìí sì gbé agbára èèyàn 2 mẹ́ta sì lè lò ẹ jẹ́ á lọ gbìyànjú ẹ̀ wò ẹ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó 07031 83 45 83 nọ́mbà mi tó yí padà gbólóhùn tá a máa pè sí ni tá a bá ti tẹ nífà ọ̀sá 2 a mọ̀ sọ pé ìdúkúdù agbe pọ̀jù lọ́mọ aráyé fi sọ agbe lẹ́nu ìrùnkúrùn pọ̀jù lọ́rọ̀ ọmọ aráyé fi sọ èrìrì lókò lẹ́nu ìjẹkújẹ àdán pọ̀jù tó bá forí jẹ yóò fìdí jẹ adíá fún ọ̀sà ńlá ọ̀sẹ̀ rí máa gbò ní ọjọ́ tó lọ pọn omi olúlókì omi àwọn ẹlẹ́yẹ lé títí wọ́n lè délé egígún kọ̀ wọ́n láwọn òtó ẹran ẹlẹ́yẹ gbà sọ́dọ̀ ẹlẹ́yẹ lé títí wọ́n lè délé Ṣàngó kọ̀ ó lóun kò tó ẹran ẹlẹ́yẹ gbà sọ́dọ̀ ẹlẹ́yẹ lé títí wọ́n lè délé ọ̀kànlérúgba irúmọlẹ̀ wọ́n láwọn kò tó ẹran ẹlẹ́yẹ gbà sọ́dọ̀ ẹlẹ́yẹ lé títí wọ́n lè dé òkè ìgbẹ́tì tí ṣe lé bàbá àgbọn mìrègún bàbá ní kó wọlé ó kú ọjọ́ ó rò ó ní ogún oṣó ogún àjẹ́ ló ń léun bọ̀ bàbá wa ní àtogún oṣó àtogún àjẹ́ kó padà lẹ́yìn èmi lágbájá ọmọ lágbájá láti òní lọ wọ́n ní báwo ni wọ́n ṣe padà wọ́n ní bí abámọ̀pọ̀ lọ́tí òjò kọ̀ọ̀kọ̀ àgbèjù sílẹ̀ ni àgbèjù sílẹ̀ lọ́mọdé ń gbéwé ẹgẹ́lẹ́ àtẹgígún àtòrìṣà èyí tó ń gbadìyẹ aṣa kò sí ọ̀ṣà 2 o ẹ̀yin ẹlẹ́yẹ ayé o ọ̀ṣà 2 ẹlẹ́yẹ ọ̀run ló ní kẹ́ sa gbogbo aburú ọwọ́ yín tí ń bẹ lára èmi lágbájá ọmọ lágbájá kúrò látòní lọ ọ̀ṣà 2 o ẹlẹ́yẹ ayé o ọ̀ṣà 2 ẹlẹ́yẹ ọ̀run ló ní kẹ́ da ọwọ́ àánú yín bò mí ọwọ́ ọlá ọwọ́ ìdùnnú ọwọ́ ìdẹ̀ra bo èmi lágbájá ọmọ lágbájá láti òní lọ kí n bẹ̀rẹ̀ sí rí ṣe kí n mọ̀ rí ná kí n mọ̀ rí jẹ kí n mọ̀ rí lò kí n mọ̀ rí ṣe kan gidi ṣe nínú ayé ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé ẹgbẹ́ mi rà mo fẹ́ ra ẹgbẹ́ mi rà mọ́tò ẹ̀yin tó ní ayé jẹ́ kí n rí tèmi rà kí n kàn ká wá dání sí bó ṣe wù wá bẹ́ẹ̀ ni a wá rọ sínú ìgò funfun kan àdìrọ sínú ìgò funfun bí ìgò lọ́ọ̀dù ẹjẹ gbìyànjú ẹ wò aago kan òru la mọ̀ fi ń fọ́kọ mu òyìn 2 mẹ́ta lè lò áàbù tó ní kálukú fún ládẹ̀ pé gbólóhùn ẹ̀sìn fúnra ibi tá a ti dárúkọ èmi lágbájá ọmọ lágbájá àdárúkọ ara ẹ̀ sí ẹjẹ àlọ́ gbìyànjú ẹ wò bá mi kọ́mẹ̀ntì kó share kó like kọ́mẹ̀ntì kó dúpẹ́ kó gùn ilé ìrìn fún ẹ dáadáa kó lè jẹ́ fún ẹ dáadáa lórí àwọn oògùn àwọn bàbá máa ń gbowó jẹ́ ẹ̀gùn ni àbẹ́ni tó bá fẹ́ ṣe akọ́kọ́ olóògùn wa bàbá tó fún mi ní 2016 ní Kwara State ìbá wọn ó níye tí mo sọ tí mo fi fún mi mo dẹ̀ ń tẹ̀sẹ̀ mo dẹ̀ ń ṣe fáwọn èèyàn tó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ àtúnṣe èèyàn míì mo tún ṣe fún mi tó dẹ̀ sì ń jẹ́ bẹ́ẹ̀ dọ̀la 3 ọ̀sẹ̀ so wọ́n náà gbìyànjú kó fi kọ́mẹ́ǹtì ẹ̀ kó fi dúpẹ́ àbèrè 1 naira àbèrè 20 naira ṣùgbọ́n tó lòdùmarè bá fi sí lọ́kàn pé ó yẹ kí n sàn jẹ́ oògùn yìí o lè pè mí sórí nọ́mbà mi o lè mẹ́sẹ̀jì mi àdúrà wọn gbà tested confirm ni ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò Olódùmarè á jẹ́ kó bá gbogbo wa lára mu.